Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí ẹ̀yin olùgbọ́ mi alápẹ̀lẹ́ síbi ìjókòó wa ti alẹ́ òní fiqhul mu'amalat al-maliyya. Èyí tí a fẹ́ sọ náà ni kí a tẹ̀síwájú níbi ọ̀rọ̀ tí a ń bá lọ níbi tó jẹ mọ́ ọ̀rọ̀ wípé ǹjẹ́ ní téèyàn bá ń kọ orin ṣé a lè máa fún lówó lórí ẹ̀ bí? Èyí tá a fẹ́ mẹ́nu bà lónìí insha Allah ta'ala òun náà ni àwọn tí wọ́n ń lu bàndírì tí wọ́n ń pè ní àdóf àti àwọn tí wọ́n ń lò ní tí wọ́n máa ń lò pé dafaf. Ṣé ẹni tó bá ń lu bàndírì sáà lẹ́tọ̀ọ́ àti fún lówó bí? Eléyìí yóò ti wá lọ síbi àti mọ níbo ni ṣẹ̀ríà Islam ti fún aláǹfààní pa lè lo bàndírì bẹ́ẹ̀. Ibi tó wá jẹ́ pé wọ́n ti fún ẹ̀ láǹfààní pé èèyàn lè lò ó, ẹni tó wá jẹ́ pé ó ń lù ú èèyàn lè fún lówó lórí ẹ̀. Bí ibi ìyàwó ibẹ̀ tó fẹ́ kí o tó ti lò ó bí àwọn bí àjọyọ̀ tí èèyàn bá ń ṣe àfáà wọ́n jẹ́ pé wọ́n yapa ẹnu lórí ẹ̀. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fara mọ́ pé kò sí ìyapa ẹnu bíi pé wọ́n lè lu bàndírì níbi ìyàwó. Èyí tí ìyapa ẹnu bẹ́ẹ̀ ni pé sáwọn kan ń bẹ tó kún tó jọ bí ìyàwó bí irú tí wọ́n fẹ́ ṣe khitan, wọ́n fẹ́ dábẹ́ fún ọmọ, wọ́n lè yẹn lè lù ú bẹ́ẹ̀. Àbí wọ́n ń ṣe bí àjọyọ̀ bóyá ẹnìkan tí àjò dé. Ibi ìyapa ẹnu tó wà náà ni wípé ṣé ọkùnrin ní ó lu bàndírì ni àbóbìnrin? Àwọn àfáà yapa ẹnu bí eléyìí náà. Èyí tí ó sára jẹ́ sókè ọ̀rọ̀ níbàámu táwa ń sọ̀rọ̀ bá ní wípé ṣé èèyàn lè gba owó lórí pé èèyàn ń lu bàndírì síbi ìyàwó àbí níbi pé wọ́n kọlà fọ́mọ, wọ́n dábẹ́ fọ́mọ, àbí níbi wípé wọ́n ń ṣe ìgbàlejò àbí ìkíni káàbọ̀ fún ẹni tó ti àjò dé. Tàbí àwọn àjọyọ̀ míì náà níbàámu táwọn àfáà sọ wípé sáà lè fi àwọn àjọyọ̀ míì náà sí abẹ́ eléyìí báyìí bí? Ibi tó bá jẹ́ wípé àwọn àfáà sọ wípé ó dáa láti lu bàndírì, kò sí tó burú bíi kí wọ́n fún ẹni tó bá ń lu bàndírì ní owó níbàámu rẹ̀. Ṣùgbọ́n ibi tá a lọ́rọ̀ wà ní wípé ọkùnrin ni àbóbìnrin ilé òun tá a fẹ́ sọ ń pa pé ta ni ó máa lu bàndírì. Ilé òun tó bá jẹ́ wípé ọkùnrin ní máa lù níbi tí àwọn èèyàn ní environment ibi tí èèyàn wà, tó jẹ́ pé inú àṣà wọn ni pé ọkùnrin ní máa lu bàndírì. Tí tóbìnrin bá lù ó ṣe ń tí tó yapa sí àṣà, àléébù ni ó jẹ́ fún un. Bí wọ́n jẹ́ pé obìnrin tí máa lù ń bẹ̀, obìnrin náà ni yóò lù. Tọkùnrin bá lù ó tọ́ sí pé àléébù ni ó jẹ́ fún un. Gẹ́gẹ́ bí apá kan àfáà ti sọ. Gbogbo ẹ̀ lọ ni wípé lílu bàndírì fún àwọn nǹkan tá a wí tí táwọn àfáà tí wọ́n sọ pé ó dáa téèyàn bá fún ẹni tó ń lù ní nǹkan lórí ẹ̀, nǹkan ẹ̀tọ́ lọ́gbà. Àwọn ibi tí wọ́n ti ní kò dáa tí wọ́n bá fún ẹni tí ó ń lù ní nǹkan lórí ẹ̀, ní tí ó lẹ́tọ̀ọ́ sí lọ́gbà. Eléyìí jẹ́ ṣókí ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ yìí báyìí. Èyí tó wá jẹ́ nínú àwọn tó jẹ́ pé ṣé téèyàn lẹ́tọ̀ọ́ sí ni àbí èèyàn lẹ́tọ̀ọ́ sí orílẹ̀-èdè tó gbajúmọ̀ ní ọ̀dọ̀ wa láwùjọ wípé kí wọ́n máa lu bàndírì láti máa fi ṣe pé àwọn fi ń ṣèrántí Ọlọ́run. Àwọn àfáà wọ́n mẹ́nu bà abala yìí náà. Nínú mi ò tí ì rí àwọn àfáà tí wọ́n sọ wípé èèyàn lè máa lu bàndírì láti máa pé òun fẹ́ ṣe ìrántí Ọlọ́run. Bóyá o káyọ̀ máa lu bàndírì, máa jó. Ìntí ìrí o. Ẹ bá wá rí o lè fi ṣàǹfààní fún wa o wípé ó wà nínú súnà bẹ́ẹ̀ bí kéèyàn ṣe irú ẹ̀. Torí tá a mọ̀ wípé ìtọ́jẹ tá a pè kan ní ìrántí Ọlọ́run. Ìrántí Ọlọ́run ṣe nǹkan tí èèyàn kàn mọ̀ ní ewúrẹ́,
nǹkan tí èèyàn máa ṣe pẹ̀lú tí wọ́n sì yàn máa fi migidi ṣe ni tí èsì ti àwàdà àwọn tí èsì pé ti ìwọ̀n tí wọ́n máa ṣe ní tọ́jú tí ò ní sí pé èèyàn mú gidi tí wọ́n jẹ́ pé èèyàn á sọ di àyè pé èèyàn máa lu ìlú ń bẹ̀ wọ́n máa lu bàndírì ń bẹ̀ bá ń lọ eléyìí yá sí pé nǹkan tó pàtàkì àti á sọ di nǹkan eré ìbáyìí kátà apá máa fún ẹni tí bá ń lu bàndírì níbi pé àwọn rántí ọlọ́run àwọn táwọn èèyàn ń jó látàwọn máa pa afẹ́ fún ní nǹkan níbàámu pé kọ́ àárẹ̀rì fún un tí ó sọ yìí pé a lè máa lu bàndírì fún ìrántí ọlọ́run táwọn èèyàn máa jó wọ́n máa gbọ́ tó tàwọn pàṣípò sí pé àsìkò yìí afẹ́ sí ìrántí ìjó láàmú fi jó àlẹ́ yìí mo fẹ́ kí o gbẹ̀yà fún àwa òye sí dáadáa kọ́ lọ́wọ́ kó ṣàánú kọ́ lọ́wọ́ kó ṣe àlékún àgbọ́yé fún wa eléyìí ni súkì ọ̀rọ̀ tá a fẹ́ sọ níbi máa lu bàndírì tí wọ́n jẹ́ pé níbi ìyàwó ta ni ó lu bàndírì ń bẹ̀ àwọn afáà sọ ẹni tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni pé àwọn obìnrin ni wọ́n lu bàndírì tó bá jẹ́ pé nú àṣà ààyè kan àwọn obìnrin yìí lù ń bẹ̀ ọkùnrin ní máa lù ọkùnrin náà wọ́n filẹ̀ fún bá ti ṣàlàyé lọ tó bá jẹ́ pé nú àṣà ìlú kan àwọn obìnrin ní máa lù àwọn obìnrin náà wọ́n filẹ̀ fún wọn máa lù ń bẹ̀ bá ń lọ eléyìí ẹni tó bá jẹ́ pé wọ́n ṣe ń bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti tọ́tọ́ ó sì ń tọ́tọ́ ó sì ń tọ́tọ́ tí wọ́n fún ní nǹkan lórí ẹ̀ kò sí tó burú ń bẹ̀ ẹni bá ṣe ń tó yapa sí ó sì ń tó kù díẹ̀ káàtó tí wọ́n fún ní nǹkan bẹ́ẹ̀ oníjà kéèsì ọlọ́ba yóò ṣe àlékún àgbọ́yé wa o Allahumma salli ala Muhammadin sallim.